lórí àpè bàbá yín tẹ wà yìí náà láṣẹ ìgbìmọ̀ rẹ̀ ẹ̀pẹ́ o ẹ̀pẹ́ bí ojú pẹ́pẹ́ ti pẹ́ ìyẹn ogun ṣe gidi gan ni àti ó ti pé wọ́n dárúkọ mi pé èmi ni Aláàfin ti ìlú Ọ̀yọ́. Nípa tí wọ́n kó nípa pé wọ́n pe àwọn kan pé Alájà Mọ̀súrà wọ́n béèrè nọ́mbà mi wọ́n fẹ́ kí mi pé mo kábọ̀ pé àwọn ìjọsìnjọba ìlú ilẹ̀ Yorùbá náà pẹ́pẹ́pẹ́ pẹ́ lọ́wọ́ ní olùkọ́ ni àìmọye èèyàn tó jẹ́ pé wọ́n ti rí àwọn ti jẹ́ pé àwọn òyìn àwọn adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé àníròyìn báyìí kàwá sí pé àwa náà àdéhìn dúpẹ́ lọ́wọ́ ní olùkọ́ ni dàdá yóò ní bàjẹ́ o ní àsìkò títí ìlú òtútù o ikú ọmọ kéde ìwò ẹmọ lọrí ẹmọ kọrin wá bí olórí náà olórí kábíyèsí olú ẹ̀lẹ́ o very sure you do very well looking at your face and even looking at Oluwo's face as well. You are really taking good care of it. Kí gbogbo ẹ̀yin orí adé ọrùn lẹ̀bẹ̀ ẹ wà níjókòó yìí. Mo kí gbogbo ẹ̀yin ìròyìn náà ti ìlú Ìwó. Mo kí gbogbo ẹ̀yin ọmọọba ti ìlú Ìwó náà. Gbogbo ẹ̀yin ọmọ bíbí ìlú Ìwó náà. Mo kí pátá ìlú náà ẹ ṣeun náà ẹ kú àyẹ́sí náà. Gàràtà wọ ó tún ti pé awọ lúùlù wọ́n ti ń tó wa lọ́tún lọ́sì ìyẹn fi dájú pé àjọṣe láti ọjọ́ tó ti pẹ́ ló ti wà láàrin Ìwó àti Ọ̀yọ́ ìlú Ọ̀yọ́ àjọṣe náà kò ní bàjẹ́ láṣẹ kò dúpẹ́ gidi lọ́wọ́ ní ibi tí àwọn abiwálé ni pé nígbà tá a ṣe ayẹyẹ ìwúyè tí olóyìnbó pè ní coronation tí ó kọjá ní oṣù April kábíyèsí Olúwo wá wọ́n ti ẹ̀ pé couple of times pé báwo ni ó ṣe kí àwọn ọjọ́ ìlú fóònù òsì lọ́gbẹ̀ẹ́ wà lọ́wọ́ yìí ìyẹn fi hàn pé wọ́n jẹ́ ẹnìkan tó jẹ́ pé wọ́n ka àlééfà Aláàfin sí wọ́n dẹ̀ fẹ́ràn Aláàfin gidi gan. Fọ́nrán lóríṣiríṣi ni mo ti wò tí mo dẹ̀ rí pé Aláàfin àná ìyẹn bàbá Adéyẹmí àti kábíyèsí ìrẹ́pọ̀ wà láàrin wọn wọ́n dẹ̀ jọ ń ṣe àjọṣe náà ní bàjẹ́ o. Ìtún wa ṣe ń ṣe náà pé ní ọlá Ọlọ́run bíbí náà ti dé àṣẹ ìjùmọ̀ rẹ̀ lọ́lá àṣẹ lọ́lá àwọn tó tẹ ìlú Ọ̀yọ́ tó lọ́lá àwọn tó tẹ ìgbódú náà àjọṣe wa òun bàjẹ́ o. Bó tilẹ̀ wò ó kéré mọ́ ìgbà kékeré báyìí ìbá àríwá jẹ́ o. Ẹ ṣeun ìta fi wá náà ni pé àwa dúpẹ́ lọ́wọ́ yín fún ìgbéyìn àti pé a fẹ́ ìfọwọ́sowọ́pọ̀ wà látọjọ́ tó ti pẹ́ máa wà lọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ pé ìwọ ní bàjẹ́ fún ẹ̀yin lọ́balọ́ba àti ìjòyè ti ìlú Ìwó náà ìmọ̀ràn mi wá ní fún yín pé bẹ́ẹ̀ ṣe bí wọ́n bá bàbá Olúwo ṣe náà wọ́n á bẹ̀ yín lórúkọ Ọlọ́run ọba fẹ́kẹ́ máa bá wọn fi tọkàntọkàn ṣe bẹ́ẹ̀ ọba lóun wà lóun ọba ṣe orí burúkú ni. Ní kékeré wọ́n ní àwọn lọ́dọ̀ wa àwọn kọ́ lórí kan pé yóò jẹ gbèsè fún gbèsè ní. Ọ̀gá
jọ̀wọ́ torí ìlú Ìwó náà bá wọn fọwọ́sowọ́pọ̀ nítorí ìgbọ̀n mi láì sí ìrẹ́pọ̀ àti ìfọwọ́sowọ́pọ̀ gidi ẹ̀wọ̀n jẹ́ pé parọ́ fún Ìwó òní lọ́gbọ̀n ó dẹ̀ wà lọ́wọ́ ẹ̀yìn àti kábíyèsí ẹ̀yìn fọwọ́sowọ́pọ̀ mo fẹ́ láàrin pé yóò ṣe lásìkò ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ o fẹ́ kó máa lọ bẹ́ẹ̀ náà ẹ̀ṣẹ̀ gbìyànjú mo dúpẹ́ wọn pé ìfẹ́ ọ̀gbọ̀n wà ní ìjókòó iná ìwé padà mú kí o bẹ̀rẹ̀ láti rí pòfẹ́sọ̀ Olúrodé ṣeun náà bàbá báyìí ó dalẹ̀ ẹ̀kú bí ẹ̀kú bí àgbàkà ìfọ̀mọ́rú sórí ọ̀rọ̀ mọ́ gẹ́gẹ́ bí obìnrin. Mọ̀ràn bí ojú báyìí lọ ẹ̀kú ẹ̀wọ́gbà ẹ̀kú àyẹ́sí náà ẹ̀mọ̀ lọ́rẹ́ ẹ̀mọ̀ bọ́rí ojú ọ̀sẹ̀ gbígbọ́n. Ẹgbẹ́ ṣe bá